Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, ẹ ǹlẹ́ wa kú dédé àsìkò yìí o. Nǹkan ń bẹ o. Ta tún gbọ́ information tó tún fly sí ni pé wọ́n láwọn alálẹ̀ nìkan ló tún wá ń jà o. Wọ́n ná fún Ashley ní 7 days o láti kúrò láàfin. Kó àìjẹ́bẹ̀, wọ́n máa fọṣẹ sí lójú. Wọ́n máa ṣe ṣìkàṣìkà. Wọ́n máa ṣe bí bó ṣe ń ta fèlèfèlè tó ń fẹ́. Nǹkan tó ń fẹ́ pé wọ́n ti ready láti fún un. Wọ́n ní tí ò bá park pé nǹkan tó jù ẹ̀ bá rí pé kó fara mọ́ ọjọ́ méje náà fún un. Wọ́n ní kò jẹ́ kí kábíyèsí ṣe ìjọba ìgbádùn. Wọ́n ló ń disturb kábíyèsí. Wọ́n ní bó ṣe ń fún kábíyèsí ní ẹ̀jẹ̀ ríru bí ó ṣe ń jẹ́ kí kábíyèsí sùn gbádùn. Ó ń fún kábíyèsí ní sleepless night. Wọ́n ní gbogbo nǹkan tó ń rí tó ń ṣe pé gbogbo ẹ̀ náà ń rí o. Àṣé kìí ṣe this time around àwọn alálẹ̀ nìkan náà rí àwọn òrìṣà ilẹ̀ wọn. Wọ́n ní kí ni ìwúlò Ashley ní ààfin. Pé Ashley pé ìbàjẹ́ ọwọ́ ìbàjẹ́ ló ń rí lọ́wọ́ ẹ̀. Pé nǹkan ìbàjẹ́ kan ń ba gbogbo nǹkan jẹ́ fún kábíyèsí. Pé therefore pé wọn ò fẹ́ rí láàfin mọ́ o. Wọ́n láwọn alálẹ̀. Kì í ti ẹ ṣe pé kábíyèsí ló tún wá ń sọ eléyìí. Èyí dẹ̀ tún sí àwọn àwọn èèyàn, àwọn tó tún rí nǹkan tán, kì í ṣe àwọn seers. Wọ́n ní àwọn òrìṣà ilẹ̀ wọn. Wọ́n ránṣẹ́ sí Ashley o. Wọ́n ní kí ló dé tí Ashley ò jẹ́ kí wọ́n gbádùn ní ààfin. Kí ni Ashley ń wá kiri tó fi jẹ́ kí ó fún kábíyèsí ní hypertension, kò jẹ́ kí kábíyèsí gbádùn. Ó ní Ashley lónìí, Ashley lọ́la. Pé gbogbo bí Ashley ṣe ń ba ààfin jẹ́ gbogbo ẹ̀ náà ń rí o. Nítorí ẹ̀, Ashley park kúrò láàfin. Ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ wípé Ashley mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ sọ? Ṣé ẹ mọ̀ wípé Ashley yìí gbogbo bó ṣe ń hùwà rádaràda, ìwà pálapàla, ìwà jábàjábà tó fi pé bóyá òun bẹ̀, tó fi pé bóyá òun nìkan ni princess. Ó lóhun princess torí princess tó lóhun jẹ́ yẹn. Dandan tí ò bá rẹ̀ fẹ́ ọba pé ara ẹ̀ ò ní balẹ̀ torí pé ó ti jẹ́ princess. Tí bá ti ẹ̀ dìgbà tí ìyá ẹ̀ fẹ́ bàbá ẹ̀. Ṣé ọmọ ọba ni bàbá ẹ̀? Torí kò yọ ọmọ ọba ni ìyá ẹ̀. Ṣé ọba ló bí ìyá ẹ̀ tí ó fi wá le koko yìí? Fèlèfèlè tó ń ta káàkiri ẹ rí pé ó ti pọ̀ jù. Ṣèbí Rónkẹ́ náà, ṣé wọ́n sọ pé ọmọ ọba náà ni princess. Ṣùgbọ́n ṣé rí ti Ashley yẹn? Àní kébékèbé ẹ̀. Pálapàla tó ń ṣe pé òun ọmọ ọba. Ṣé ìgbéraga leléyìí àbí kí ni ìtumọ̀ èyí tó ń ṣe? Àṣé gbogbo bó ṣe ń ṣe wọ́nranwọ̀nran káàkiri tó sọ pé òun máa pa èèyàn. Ṣé tí ò jẹ́ kí Naomi gbádùn? Ìṣe lójú ẹ lọ́rọ̀ ràn kankan. Ẹ ṣé mọ̀ wípé àwọn kan bá kàwé. Tí èèyàn bá kàwé, ìyẹn ò ní pé kí ó ka ọgbọ́n. Àbí tí èèyàn bá kàwé, ìyẹn ò ní pé ó ti gbọ́n jù gbogbo ilé ayé lọ àbí ó ti gbọ́n ju gbogbo ẹlòmíì lọ. Ìwé ò ní kí èèyàn gbọ́n. Ìwé ò dẹ̀ jẹ́ kò dẹ̀ sọ fún èèyàn pé kó máa ṣe pálapàla torí èèyàn kàwé. Ṣé ẹ mọ̀ nǹkan táwọn olóyìnbo máa ń pe àwọn bẹ́ẹ̀ yẹn? Educated illiterate ni. Educated illiterate because bó ṣe wà yẹn, bí ẹni tí ó kàwé, ó yè dájú lọ. Ó kàwé kò ka ọgbọ́n. Ìwé mélòó ló kà? Ìwé mélòó náà ló kà? Ṣé ẹni tó bá kàwé wá ju Ọlọ́run, ó wá sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run pàpàǹdodo ní ààfin. Ó sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run. Ṣé rí torí ẹ ní àwọn òrìṣà ilẹ̀ wọn tó ń rí sí. Tó bá ti bá wa kọ́ nílà, kó dẹ̀ bá fi jófin.
kí wọ́n fi ṣe example fún àwọn tó kù, bóyá ara wọn á balẹ̀. Kì í ṣe pé bóyá ó mọ níwọ̀n bẹ́ẹ̀ o, kò mọ níwọ̀n bẹ́ẹ̀ o. Ashley bó ṣe wà yẹn ni Ashley. Ó ti ẹ̀ rò wípé ọjọ́ ọ̀la ń bọ̀ á dára fún àwọn ọmọ ẹ̀. Níbo ló fẹ́ fi àwọn ọmọ ẹ̀ sí? Torí gbogbo wọ́nranwọ̀nran, wékewèke tó ń ṣe, tó dẹ̀ ń kan nípa fún kábíyèsí, tó ń kan nípa fún kábíyèsí. Bóyá òótọ́ dẹ̀ ni o, bóyá irọ́ ni o. Àwọn àgbà tó wà ní ìdílé wọn, èmi ò rí irú ẹ̀ rí. Bóyá òótọ́ ni, bóyá irọ́ ni. Ṣé láti ìgbà táláyé ti dáyé, ṣé ẹni tó bá fi irọ́ tó rule ààfin ọba yẹn kábíyèsí, gbogbo àwọn kábíyèsí ta ti gbọ́ rí, ta ti rí rí, ta ti ṣe gbogbo ẹ̀ rí. Ṣé èèyàn máa ń fi èrú, ṣé èèyàn fi ń sin, wọ́n fi ń sin òrìṣà àbí wọ́n fi èrú yẹn ká sọ pé Ọlọ́run ló jẹ́ olóòótọ́ jùlọ? Ṣé òrìṣà wọn yẹn, èmi gbọ́ pé àwọn òrìṣà yẹn gan-an pé ẹni bá tó ta fẹ́lẹ́fẹ́lẹ́, ó máa ń pa wọ́n nípakúpa. Kí ló dé tí Ashley, tí tiẹ̀ fi yàtọ̀ sọ pé òun olóògùn, òun ní ògbólógbòó gbogbo nǹkan ìbàjẹ́, gbogbo nǹkan burúkú ó kún ọwọ́ ẹ̀. So ogun tó lọ ń gbé àbí òrìṣà tó lọ ń ṣe ń bẹ̀, ó fi ń ṣe bíi rúdurùdu, tó fi ń ṣe, tó fi ń parọ́ jọ. Tó ń ṣe nǹkan àìmọ́ pẹ̀lú àwọn òrìṣà yẹn. Ṣèbí àwọn òrìṣà náà náà sọ wípé àwọn tó ń ṣe òrìṣà yẹn, wọ́n sọ wípé òrìṣà máa ń ṣiṣẹ́ lórí, kí ló ń jẹ́? Pé àdàbí. Wọ́n máa ń sọ pé àdàbí. Ṣé ó dà pé òrìṣà ni wọ́n máa ń pè àwọn àdàbí yẹn? Ó dàbí pé slang òrìṣà ni. Ó lá àdàbí tó ń bá ṣe báyìí, àdàbí tó ń bá ṣe báyìí. Wọ́n lé àwọn òrìṣà yẹn pé wọ́n máa ń jà gan-an. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run náà ló dá òrìṣà? Kó tó di but Ọlọ́run wa kì í ṣe ibi. Tó bá jẹ́ pé ayé ìgbà tí Ọlọ́run kọ́kọ́ dá ilé ayé yìí, kò fẹ́ràn rádaràda. Wọ́n máa ń tètè fi àwọn èèyàn jọ́ òfin. Ṣé ẹ mọ̀ pé láyé ìgbà yẹn, tí èèyàn bá ti ṣẹ̀ báyìí, Ọlọ́run ó fi àṣẹ kan sílẹ̀, ó fi òfin kan lélẹ̀ tó bá ṣẹ̀ Ọlọ́run nígbà yẹn. Ọlọ́run á bínú lórí ìtẹ́. Ló bá bínú báyìí, àfi tó bá lọ wá ẹran tó máa pa, tó máa sun, wàá fi nǹkan kan, ẹ̀jẹ̀ nǹkan kan wàá fi lélẹ̀. Kì í ṣe ẹ̀jẹ̀ èèyàn o, ẹ̀jẹ̀ ẹranko ni o. Ẹ̀jẹ̀, it's either kó jẹ́ ẹ̀jẹ̀ ewúrẹ́, àbẹ́jẹ́ àgùntàn, àbẹ́jẹ́ ẹyẹlé. Ní gbogbo ìgbà yẹn, wọ́n máa dúnbú, wọ́n á ta sílẹ̀, wọ́n á wá sun. Ṣé ẹ rí ẹ̀jẹ̀ yẹn? Wọ́n ò ń jẹ o. Wọ́n ò ń jẹ ẹ̀jẹ̀ torí òfin yẹn wà pé kí èèyàn má máa jẹ ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ yẹn wà á ta sílẹ̀, ilẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ń lọ. Wà á wá sun nǹkan tó pa yẹn, tó fi ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀. Wà á wá sun. Ṣé ẹ rí òórùn kíní yẹn? Tó Ọlọ́run bá gbọ́ òórùn yẹn, Ọlọ́run á gbọ́ òórùn yẹn wá látòde ọ̀run, látayé á lọ sọ́run. Òórùn kíní yẹn tó ta sánsán yẹn, òun lọkàn Ọlọ́run fi máa balẹ̀. Nígbà yẹn o, pé yes, pé ó ní dàbí pé òrìṣà náà fi ń bọ̀. Ọlọ́run ló yé torí mystery ni ọ̀rọ̀ yẹn. So wọ́n ní ẹ̀jẹ̀ tó máa ta sílẹ̀, o gbọdọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti jẹ́ kí Ọlọ́run kó. But má jẹ ẹ̀jẹ̀ yẹn torí Ọlọ́run ló ní ẹ̀jẹ̀. Torí náà ṣe ní ẹ má jẹ ẹ̀jẹ̀. Anything, àwọn kan wọ́n á máa mú ẹ̀jẹ̀, wọ́n á sè, wọ́n á máa jẹ. Wọ́n á máa jẹ bí kíni Ọlọ́run tún bínú sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Torí ẹ̀jẹ̀ yẹn tó bá ta sílẹ̀, òun ni òrìṣà tó ń ṣe. À ń lo òrìṣà ni. But Ọlọ́run ni, wọ́n sọ pé àṣẹ Ọlọ́run nígbà yẹn. So wọ́n máa sun ẹran yẹn, wọ́n á sun. So òórùn yẹn ni Ọlọ́run fi máa ń dáríji gbogbo ẹ̀. Kò bá ṣẹ̀ ní 20 times, 100 times ní èdè. Ṣé ó wá lè ṣe gbogbo ìyẹn kó máa sun nǹkan kan, kó máa ta ẹ̀jẹ̀ sílẹ̀, kó máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní gbogbo ìgbà yẹn? Òun ni Ọlọ́run fi lè fi dáríji yẹn. Òun ni kí Jésù tó dé, pé gbogbo everywhere wá rí yàmá-yàmá, òórùn ní gbogbo ìgbà yẹn. Yán àwọn èèyàn gan,
àwọn náà mọ ibi tí ara wọn kù sí nígbà yẹn. So, ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà yẹn ó dàbí pé bóyá ọgbọ́n tí Ọlọ́run fún olúkálùkù nígbà yẹn táwọn èèyàn ò dẹ̀ utilize ẹ̀. Pé bóyá tó bá ti ẹ̀ ń ṣe ìyẹn ṣá, bóyá wọ́n á sá fún ẹ̀ṣẹ̀. Bóyá àwọn náà máa sọ pé ẹ̀ṣẹ̀ yìí à ní ṣe o. Torí ẹran mélòó lo fẹ́ pa? Tó bá ti jẹ́ pé o fẹ́ rà ẹran mélòó lo fẹ́ pa ní a day? Àbí tó fẹ́ pa lọ́sẹ̀, tó fẹ́ pa ṣé ojoojúmọ́ lo máa pa ẹran ni? Láti sun fún láti sun kí ọrùn ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run. Torí àwọn èèyàn máa ń sá fún ẹ̀ṣẹ̀ láyé ìgbà yẹn gidi gan. Kì í ṣe ìsìn tí à ń tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ anyhow because of that ní Jésù. Jésù ti fi oore ọ̀fẹ́ ra gbogbo wa padà nígbà yẹn. Ó ti ra wa padà. Òun la ṣe ń ṣe gbogbo olúkálùkù ṣe báṣubàṣu. So nǹkan tí mo fẹ́ fàyọ àwọn ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ yẹn, àwọn ẹlẹ́ṣẹ̀ bí Ashley tó ń ṣe báṣabàṣa. Àwọn alálẹ̀ fúnra lára rẹ̀ torí bọ́n ṣe sọ wípé wọ́n ti kọjú ìjà sí Ashley. Pé tí ò bá jáwọ́ nù, pé ọjọ́ méje ṣá ná fún, torí ó ti ṣàbàṣà kúnnú ààfin yẹn, àbí ọjọ́ méje. Ó ti ṣàbàṣà kúnnú ààfin yẹn gan. So gbogbo ìṣe ẹ̀ wá rùn sí àwọn òrìṣà wọn. Ó ń rùn sí àwọn òrìṣà wọn ní mú. Torí ẹ̀, wọ́n náà máa deal pẹ̀lú ẹ̀ fúnra wọn, alára wọn. Ó ti ẹ̀ dà. Tó bá jẹ́ pé àwọn òrìṣà yẹn kàn fẹ́ kán ti ẹ̀ deal pẹ̀lú ẹ̀, bóyá change, bóyá ara ẹ̀ á balẹ̀, Tára ẹ̀ bá ti balẹ̀, ṣé ẹ mọ̀ wípé ààfin á rójú, ààfin á ráyè. Òun nìkan because tí wọ́n bá ti ṣọ̀kọ̀ fún, ara ẹ̀ ò ní balẹ̀. Ẹ̀yin èèyàn, mo ní kí n sáré wá ní gbogbo nǹkan tí mo gbọ́ nípa ti Ashley tó ní àwọn òrìṣà wọn wọ́n fún ní 7 days láti kúrò láàfin. Torí ó ń dá òru pa wọ́n. Gbogbo nǹkan ìríra, nǹkan tó ń ṣe yẹn ó ń rí wọn lára. Gbogbo àwọn òrìṣà tó wà níbẹ̀, wọ́n ló ń rí wọn lára. Pé kò yẹ kó gbé ààfin yẹn mọ́. Mo ní kí n sọ fún yín kí n wá ta yín lólobó torí ṣé ẹ tún gbọ́ irú eléyìí o. Àwọn òrìṣà nìkan náà tún fẹ́ deal pẹ̀lú Ashley fúnra lára wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá máa share, kí ẹ bá like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ọba Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Bye.